Africa Content TV. Baba wa lẹ́nu kọ́ ọ̀dọ́ pa gbogbo. Ìjẹ̀bú àwọ̀rí. Sọ̀jọ́ ọmọ bá ń kẹ́ Baraka. Àjẹkọ́lá ní ìyẹ̀bù ti jẹ́ ní. Gbọ̀nùgbọ̀ kẹ́ bá mi kí. Ọmọ nílé gbà ẹ̀mí rí níwájú. Ọmọ nílé gbà ẹ̀mí rí níwájú. Madam Sade, Madam Wuri, Madam Dupala Wakoi, Madam Tao, the Danupao, Fight around you,